ṣé rí àwọn ọmọ méjì kan wà tí wọ́n ń bá ìyá yìí ṣiṣẹ́. Mo sọ fún pé kan wà láàrin wọn eléyìí kì í wọ bra. Tẹ́ ẹ bá rí ọyàn rẹ̀ lékété ní. Àmọ́ kíní kan wà níbi awẹ́ ìdí ọmọ yìí kọ̀ọ̀kan. Space wà láàrin yẹn. Tó bá ti ń lọ ìdí rẹ̀ mọ́ ń pèsè ni. Àkọ́kọ́ mo kọ́kọ́ rò bó lọ ṣèdí ni. Àmọ́ gbà tí a súnmọ́ra wa tá a wọnú ara wa mo rí wípé yóò dá fún ìyá bàbá rẹ̀ tó bá sú ìdí. Tẹ́ bá ti bí mẹ́mọ́ sùdí àwọn ọmọ yín ó dáa púpọ̀. Èmi náà ẹ̀ṣẹ̀ lẹ́nu ẹni pé ó dáa púpọ̀ nígbà tí mo gbọ́ sórí ìdí. So kí ìdí àwọn ọmọ yín kó lè dúró láwọ́ kọ̀ọ̀kan kó lè máa fi awẹ́ ìdí wọn mọ́ pèsè tó sì yé yín. Ó dáa kóbìnrin wà lórí ọkùnrin kó wà lórí okó báyìí kí ìdí ẹ̀ wá yọ lẹ́yìn ọkùnrin wa fọwọ́ gbàdí yẹn mú kó kọ̀ máa túùsì lọ ni. Kì í ṣe pé nǹkan tí mò ń sọ mo ní káwọn ọmọ yín máa ṣe ṣìnà o. Mi ní káwọn ọmọ yín máa ṣe kíní o. Èmi kò sọ fún yín pé ó máa ń dáa kí obìnrin kó jókòó lórí ọkùnrin kó lè kọ lẹ́tà L kó fẹ̀yìn kọ L tó ti yé bẹ́ẹ̀ yẹn kó fẹ̀yìn kọ L kó fi wájú kọ 7 á fẹ̀yìn kọ L á fi wájú kọ 7 oníṣó ó ní di ọmọ yẹn òun ṣáà máa ń wò onígbà tó yá ọjọ́ kan òun á débẹ̀ bó ṣe débẹ̀ ní very early wọ́n bá sọ pé mọ́mì sùn lọ́wọ́ wọ́n lè sọ pé tẹ bá ti jí pé kẹ má jí òun o pé kẹ stay at home wọ́n bá wò pé àwọn tó máa ń tọ́jú ní gym kó wé tè lọ kọ́ ní kó wé tè wà láàárọ̀ yẹn wọ́n ní pé wọ́n sùn lọ́wọ́ wọ́n wà lókè wọ́n sùn lọ́wọ́ ṣé mo máa massage fún wọn ní inú labour àti mo máa massage fún wọn ní ìyàrá mo ti massage fún wọn ní ìsìn lálẹ́ ní wọ́n tó bá ti wá massage fún wọn tó bá ti exercise wọn tán á kàn wọ òkè ní màá lọ tó bá ti wọ́n á lọ wẹ̀ bá ti wẹ̀ tán màá massage fún wọn ní gbogbo ọ̀run èmi ti rí wọn gẹ́gẹ́ bí ìyá mi àmọ́ kí ni kan wà tó yàtọ̀ níbi ara ìyá yìí ọlọ́run ọba wọ́n fowó gbẹ̀yìn lọ́rọ̀ wa tẹ bá rí skin ìyá yìí wọ́n ṣe tó sọ́ra o ó dì láwọn gọ́ọ̀mù kan tó máa ń jẹ bí ẹbí yóò bọ́ ìṣe sọ o Fisco sọ pé tẹ́ ẹ bá rí ara ìyá yìí tẹ́ ẹ bá fọwọ́ kàn bọ̀ òun tí wù wọ́n gẹ́gẹ́ bíi pé ìyá òun lòun ṣe nígbà tí wọ́n ti ìkọjú sí wọn pé òun bá wọn ní nǹkan kan pọ̀ òun tí o so bí ọmọ tó wà níbẹ̀ tó yẹ kó tó sọ pé òun láìkì yẹn bó ṣe wá bá wọn yẹn pé ẹ̀jẹ̀ wá kó èmi náà bó ṣe máa ń ṣe kínní bóun ṣe mú lọ sí ibẹ̀ ẹnìyẹn òun wá ń kọ́ òun wá ní kó di kínní yẹn mú òun wá ní ṣé òun ní ṣubú òun ṣé òkè ṣe exercise ni ó ní òkè ṣe exercise ló wá fine báyìí ó ní òun natural ni òkè ṣe exercise okay ó ní gbà tó wọn ní kó dúró síbẹ̀ tó wá ń ṣe kínní yẹn lọ wọn ará ń ṣe fún gbà tó pẹ́ díẹ̀ ó ti kọ́ òun bó tó ṣe fẹ́ gbé nǹkan tó wà lẹ́yìn ẹ̀ òun sábà sọ pé òun wà lẹ́yìn ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ wọn ní kó bẹ̀rẹ̀ bó tó máa fún ní shape dáadáa tó bá ti bẹ̀rẹ̀ báyìí á dìde báyìí láti bẹ̀rẹ̀ báyìí á dìde báyìí kò mind tó ń bọ̀ tó òun fẹ́ ṣe yẹn kan níbi ọwọ́ òun báyìí òun ṣàfihàn jẹ́ kó kan ibi orí ọyàn ẹ̀ tó rí ìṣòro síta yẹn so òun fẹ́ kọ́wọ́ òun yẹn kàn òun wá ṣe báyìí ní bó ṣe kàn báyìí òun ní sorry o ní what is there yóò mí náà iṣẹ́ mọ̀ ó ní wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé èmi kì í jẹ́ búrẹ́dì wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé ó láti ṣe ó ní òun náà wò pé wọ́n ní are you not feeling bad pé òun ṣe kan yẹn ó ní ṣe ìgbà tí kò bí ẹgbẹ́nu sí ó ní tó ń bá náà fẹ́ gbẹ́nu sí nǹkan ó lọ sọ pé ìyẹn máa lè díẹ̀ ṣe mọ̀ pé ibi iṣẹ́ ni mo wà nọ́mà tí ò bá sí níbi iṣẹ́ bá fẹ́ gbẹ́nu sí olùgbà ní gbẹ́nu sí what's there ó lè gbà náà ṣé bí ẹ gbẹ́nu sí o ní ó lóun sáà pọ̀ ní nǹkan tó ń kọ lọ wọn ní ẹwẹ́ stop jàre àwàdà yín ti pọ̀ jù ẹ jẹ́ ká ṣe nǹkan tá à ń ṣe lọ ní àṣe kankan o mò ń train lọ ẹ ṣe máa train mi lọ kí mọ́ mi fi jí onígbà ọ̀nà máa jí bẹ́ẹ̀ àwọn náà ní kí wọ́n láàárọ̀ yìí àwọn níbi wọn ti gbàgbé nìyẹn pé wọ́n máa ń lo oògùn ní irú ènìyàn nìsín pé títí tú wọn máa tú ọ̀sán kẹ̀ ẹ̀nà ẹ̀jẹ̀ máa bá mi ṣe lẹ́nu báyìí ṣé ẹ̀nì bí mi ṣe lẹ́nu báyìí ṣe irú eré oògùn gbọ́dọ̀ tó máa ṣe o oní bá gbọ́ síbi nǹkan tó ṣe irú eré oògùn ẹ̀rì máa tẹ́jú fún máa ṣe ní wọ́n sọ pé máa pa lọ ìkejì ẹ̀ ń kọ́ oní ó wà ní kitchen bóyá ṣe dáná bóyá ṣe oúnjẹ tó ń sìn ó lábúrò bí cousin mọ́mì kan ọmọ wọn ìyẹn tiẹ̀ so
bó ìyẹn wà kò sí Nàìjíríà o ìgbà tó wá so wá meet lady ó dẹ̀ láìkẹ́ so òun àti ẹni tó máa wà lórí fóònù látàárọ̀ dalẹ́ bó ṣe wà yẹn yàrá kan ló wà tó ti ń receive call yẹn ṣé ìyẹn àti mọ́mì jọ máa ń sùn jọ máa ń jí ni àjọ ń gbé ni o ṣé ìyẹn àti wọ́n jọ ń sùn ẹjọ́ ń jí ni àjọ ń sùn ni ìjọ wọn fún ní sálárì sálárì wa ò ní iye ìgbà mìíràn lè fún wa ní 150 ìgbà mìíràn lè fún wa ní 100 ìgbà mìíràn wọ́n lè fún wa ní 70 normal lẹ́jọ́ sọ 60 lẹ́jọ́ sọ wọ́n dẹ̀ máa fún wa lóúnjẹ ìgbà mìíràn máa fún wa láṣọ ìyẹn ti ẹ̀ ti bá wọn travel èmi ẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wọn kò tí pẹ́ wọ́n ti gbìyànjú travel tó bá lọ sí bí wọ́n lọ sí UK wọ́n ti ṣe visa fún wọn lọ sí UK lọ sí Canada wọn kì í fẹ́ dá lọ so wọ́n máa mú dání really yes ọkọ mọ́mì nǹkan àwọn ọ̀lọ́kọ mọ́ tipẹ́tipẹ́ ṣọ́kọ wọn kú ni wọn ò náà ìdí àwòbọ̀ wọn ọ̀lọ́kọ mọ́ oníbọ̀bọ̀ kan tó máa ń wá one small boy like that ọ̀pọ̀ ẹ̀ náà dẹ̀ ti wá tipẹ́tipẹ́ ṣé wọn àti mọ́mì jà ní rárá o ó yẹ pé mọ́mì náà ló ń sponsor èkó travel out so wọn ti wà ní bébì mi wọn ti lólu mi o òṣèlú mi tó máa wá bọ́ọ̀yìn náà nìkan náà ni wọ́n dẹ̀ ti dé yàrá wọn ló máa wà ó lè lo 3 days ó lè 4 days yàrá ló máa wà tó máa fi lọ and you ṣe oní boyfriend oní boyfriend ó bọ èmi àti ẹ̀ ó yàn ṣe bákọ̀bákọ̀ iṣẹ́ tí mò ń ṣe yìí ó máa ní pé kíní kan kò fẹ́ kí n ṣiṣẹ́ ó ní torí pé mi kì í ráyè lọlé ok wọn kì í fún ní off day mi wọ́n máa ń fún wa but off day mi kí ni mo fẹ́ lọ ṣe wọ́n pé kí ní jàre ọ̀dọ̀ boyfriend yẹn ń kọ́ ìyẹn fẹ́ kó láìpẹ́ ọkùnrin ó láìpẹ́ obìnrin láìpẹ́ obìnrin gan ọmọ yẹn obìnrin tó kó ni tó ń kó kiri ń kó ìgbà tí mi ti ṣiṣẹ́ báyìí mo máa sunkún láàárọ̀ mo máa sunkún lọ́sàn máa sunkún lálẹ́ nítorí tiẹ̀ tí mo ṣiṣẹ́ tí mo ráyè síbẹ̀ tí mo ti bíìsì pẹ̀lú iṣẹ́ yìí wo tó wá fẹ́ fẹ́ mi kó ní sùúrù mo ò lè má kọ́ ẹ̀ tó máa fún mi ní ọ̀fù gan mo ò kí lọ àkọ́ ní òkè àwògó máa dúró bọ̀ ìjọ ọ̀fù yẹn ṣó máa ń ṣe ẹ̀kọ́ àwọn tó bá jẹ́ pé ìjọ ọ̀fù mi ni ọ̀rẹ́ mi kejì mi ló máa tẹ̀lé wọn ìjọ ọ̀fù tiẹ̀ náà èmi náà máa tẹ̀lé wọn náà dẹ̀ yorùbá mi òun náà ò ní lọlé ibà ló máa wà so wọ́n ti mú wọn bí mọ́mì wa ṣé wọn ò bímọ ni wọ́n bímọ wọ́n bímọ tó pọ̀ gan wọ́n mi bímọ 6 bó ṣe wáyé ọmọ 6 ni wọ́n bí o àwọn ọmọ wọn ò sí nàìjíríà ni kò sọ wọn kọ́ nàìjíríà wọ́n mú tó wà nàìjíríà ọ̀nàrẹ́bù ni kò dẹ̀ kí n sábà gbélégun àwọn olóògbé kò ń sábà gbé nàìjíríà wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ ni so family wọn wà ní abroad mọ́mí lè náà gbé abroad o high cholesterol wọ́n ní high cholesterol so high cholesterol yẹn dẹ̀ tí wọ́n á affect wọn torí ẹ̀ ni wọ́n dẹ̀ tún ní high blood sugar náà wọ́n ṣe diabetes wọ́n diabetes so torí ẹ̀ náà ṣe manage ẹ̀ bíbá ìpè àtàwọn bá lọ bẹ̀rẹ̀ oúnjẹ tó wà bẹ̀rẹ̀ oúnjẹ dúdú náà ok wọ́n níbi táwọn ti sọ̀rọ̀ lọ òun ti fọwọ́ kàn wọ́n ní ọmọ yẹn ò jẹ́ sọ̀rọ̀ òun fọwọ́ kàn báyìí kò sọ̀rọ̀ òun tún fọwọ́ kàn rẹ̀ kò sọ̀rọ̀ òun á ní mo láìpẹ́ ara ẹ̀ yọ̀ ọmọ yẹn ní ẹ̀yin náà ṣé èèyàn máa kọra mọ́ ògbìn èèyàn káàkiri ni bí bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀mí kò ti gbé àwọn wò báyìí àwọn kò fọwọ́ mú níbi àgbọ̀n táwọn ìfọwọ́ mú níbi àgbọ̀n àwọn á ní ok tó ṣe wà nísìnyí tí wọ́n á ní kò fún mi lọ́yìn ọ̀nà ṣé máa fún mi wọ́n ní ṣé ìfẹ́ mọ̀ yẹn náà wọ́n sọ pé ẹ̀nà olóṣè ṣe òyìn ó dẹ̀ ní onínà ẹ máa mú ó wá jókòó wọ́n ní onínà ẹ máa mú ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí tẹ ọyàn yẹn nìyẹn àfisùn ni àwọn tẹ ọyàn yẹn báwọn ṣe tó bẹ́ẹ̀ táwọn mú báyìí àwọn ọmọ yẹn àwọn ní wọ́n yìí nìkan fún wa fún mi jẹ́ kí n kíìsì náà wọ́n ní a lè máa kíìsì bí báyìí wọ́n ní ló tà lè kíìsì bí báyìí a lè kíìsì bí báyìí wọ́n ní a lè kíìsì bí báyìí ok wọ́n ní bí wọ́n ṣe ń kíìsì ẹ̀yìn táwọn ṣe mú ọyàn yẹn jáde àwọn òkú kó jọ pé kò ní pọ̀ oníkan ní òkè díẹ̀ náà nù wọ́n náà kọ́ fi ẹnu fa ibi ètè làwọn kíìsì ẹ̀ wọ́n ṣe ń kíìsì ẹ̀ báyìí làwọn fọwọ́ fún ọyàn ẹ̀ àwọn kíìsì àwọn fọwọ́ fún ọyàn àwọn kan mọ́wọ́ síbi ìsàlẹ̀ báyìí káwọn máa mú owó lọ síbi ìsàlẹ̀ báyìí wọ́n ní bó ṣe mọ́ àwọn ọ̀nà ó kò jọ àwọn ọ̀nà ni èwo ló ṣe gan-an náà ní pẹ̀lẹ́